alájà síyáda Fọláṣadé o Ọlájùmọ̀kẹ́ Àríkẹ́ máa ló ṣọjọ́ ìbí ọmọ ọláwọ̀ oyèmí àyàdé ẹ̀mọ́ kọ́lọ́jọ́ ìbí pẹ́ láyé àmì yàrá-bí o. alájà síyáda Fọláṣadé o Ọlájùmọ̀kẹ́ Àríkẹ́ máa ló ṣọjọ́ ìbí ọmọ ọláwọ̀ oyèmí àyàdé ẹ̀mọ́ kọ́lọ́jọ́ ìbí pẹ́ láyé àmì yàrá-bí o. alájà síyáda Fọláṣadé o wòsùwòbí alájà síyáda Fọláṣadé o Ọlájùmọ̀kẹ́ Àríkẹ́ máa ló ṣọjọ́ ìbí ọmọ ọláwọ̀ oyèmí àyàdé ẹ̀mọ́ kọ́lọ́jọ́ ìbí pẹ́ láyé àmì yàrá-bí o. alájà síyáda Fọláṣadé o Ọlájùmọ̀kẹ́ Àríkẹ́ máa ló ṣọjọ́ ìbí ọmọ ọláwọ̀ oyèmí àyàdé ẹ̀mọ́ kọ́lọ́jọ́ ìbí pẹ́ láyé àmì yàrá-bí o. àgùnfẹ̀ ti gbérédé alóyin lòun akọrin tó mọ ọgbọ́n wa Mr. Lecturer o ọlọ́run mi yàrá-bí mo tún ti fẹ́ máa kọ́ o orúkọ rẹ ló ń ṣíwájú iṣẹ́ tí ń bá ṣe ẹ̀yin èèyàn mi ó tún yá ẹ wá gbórin mi ọmọ ajé Sisters Club ló ránṣẹ́ sí mi wọ́n ní kí n kí Fọláṣadé ọlọ́jọ́ ìbí òní o Àyàlájì Taofiki kó pẹ́ láyé o. alájà síyáda Fọláṣadé o Ọlájùmọ̀kẹ́ Àríkẹ́ máa ló ṣọjọ́ ìbí ọmọ ọláwọ̀ oyèmí àyàdé ẹ̀mọ́ kọ́lọ́jọ́ ìbí pẹ́ láyé àmì yàrá-bí o. ọjọ́ tàbí ìṣọjọ́ lásán ọjọ́ ńlá ni ọjọ́ tàbí ìṣọjọ́ lásán ọjọ́ ńlá ni ọjọ́ karùndínlọ́gbọ̀n 25th of June ọ̀pọ̀ lẹ́jọ́ wá sáyé nírú ọjọ́ òní o tí wọn ò sí láàyè mọ́ àánú lórí gbà ọ́ alájà síyáda Àríkẹ́ mi o Àyàlájì Taofiki Àdìsáàdé ẹ̀mọ́ Ọlájùmọ̀kẹ́ wá pẹ́ láyé ẹ̀mí ẹ̀ àgùn o ọmọ ọláòyè ìgbà ọdún ọdún kan ni. alájà síyáda Fọláṣadé o Ọlájùmọ̀kẹ́ Àríkẹ́ máa ló ṣọjọ́ ìbí ọmọ ọláòyè mi àyàdé ẹ̀mọ́ kọ́lọ́jọ́ ìbí pẹ́ láyé àmì yàrá-bí o. ọmọ ọláòyè ìgbà ọdún ọdún kan kọ́lọ́jọ́ ìbí pẹ́ láyé àmì yàrá-bí o. àyàdé ẹ̀mọ́ mi happy birthday o kọ́lọ́jọ́ ìbí pẹ́ láyé àmì yàrá-bí o. ó yá máma pa ọlọ́run jẹ́ ó pẹ́. máma pa ọlọ́run jẹ́ ó pẹ́. ọlọ́jọ́ ìbí ó ní alájà síyáda. máma pa ọlọ́run jẹ́ ó pẹ́. màmá ṣẹ́ràtọ̀ oúnjẹ báràkàtò. màmá jáde Richmond Ramadan o. ìlókò rẹ̀ Èkìtì nílé padà rẹ̀ ó yá. mo máa kì í ẹ̀ délé torí ẹ̀ á wú. ọlọ́run máma pa dákun jẹ́ ó pẹ́. máma pa ọmọ wa ọmọ ẹkùn sálórí kìtẹ́ ń jẹ́ ọmọ Èkìtì kété olókè méjì o ọmọ aṣẹ́wìrì lẹ́ẹ̀mẹ́ta nílé padà ẹ̀ ọmọ olódodo rẹ̀rẹ̀rẹ̀ lẹ́yìn ọgbà o ọmọ alágogo àjùlọ Àríkẹ́mi ṣòun gbọ́ ọmọ òkè lábọ́bàgùn wọ̀lú ayé pé kálẹ̀ ni tí yóò bọ̀bá dé ojú ògùn o Bàríyọ̀lá ọmọ oníyàn Oyìjùmọ̀kẹ́ ọmọ olókè mẹ́rìndínlógún nìyí ọmọ ẹkùn ọmọ ọlọ́yẹ̀ mú àjìgbòkè o ọmọ ṣàpátá dowó ṣòkúta dọ́là o bó bá lọ́ta máma mú lọ wọn lè gidi o bó tilẹ̀ wù kí yán kéré fi ṣàlejò wọn ni ó yá máma pa ọlọ́run jẹ́ ó pẹ́. máma pa ọlọ́run jẹ́ ó pẹ́. ó dilé ọkọ rẹ̀ lọ́yọ́ Aláàfin òjò pàṣẹ kẹrẹ ó ọ̀lẹ́ ọmọ Àtìbá ọmọ ikú ni wọ́n tí kò gbọ́dọ̀ pa ọmọ àrùn ni wọ́n ń jẹ́ tárùn gbọ́dọ̀ ṣe ọmọ òfò ni wọ́n ó tó fọ́ gbọ́dọ̀ ṣe láyé ọmọ àdàbà ilé àdàbà òde ajíṣe bí Ọ̀yọ́ everybody máa ń rí Ọ̀yọ́ gbọ́dọ̀ ṣe bí bàbá ẹnì kankan ọmọ ajé Sisters Club tó kárí àgbáyé lábẹ́ president wọn Alájà Rukaya o àwọn náà sọ pé kí n kọ́ lọ́jọ́ ìbí òní tó rárá wa ni ọmọ ajé lọ lọ́jọ́ ìbí o wọ́n ní máma pa ọlọ́run jẹ́ ó pẹ́. máma pa ọlọ́run jẹ́ ó pẹ́. Fọláṣadé mi alájà síyáda. máma pa ọlọ́run jẹ́ ó pẹ́. Àríkẹ́ mi Àyàlájì Taofiki. máma pa ọlọ́run jẹ́ ó pẹ́. happy birthday o